A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tú àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n ń béèrè fún ìyọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu ká ní agbègbè Utako ìlú Àbújá. Àwọn wọ̀nyí tí wọ́n kọ́kọ́ kórajọ ní ọlọ́pàá tú ká lẹ́yìn tí wọ́n yin tajútajú sí wọn ní agbègbè Maitama kí wọ́n tó tún kórajọ ní Utako láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn. Àwọn ọlọ́pàá tú wọn ká níbi ìfẹ̀hónúhàn tí a ti rí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn àti ẹgbẹ́ ajìjàǹgbara fún ìjọba tiwantiwa ni wọ́n wà lára àwọn tó ń béèrè fún ìyọ̀ǹda Kanu lọ́wọ́ ìjọba àpapọ̀ lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọdún 2022 tí ó ní kí Kanu máa lọ ilé rẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé Yakubu Gowon Crescent Asokoro ni wọ́n dí pẹ̀lú ọkọ̀ Toyota Hilux bí àwọn agbófinró tó dìhámọ́ra ogun ṣe dúró wámúwámú sí ẹnu ọ̀nà àbáwọlé àti àbájáde. Òṣìṣẹ́ agbófinró kan ní àwọn ṣe èyí láti fi lé àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn. Ó ní wọ́n ti fún àwọn ní àṣẹ kí àwọn má fi ààyè gba ènìyàn lásán àti wọlé. Láti aago 6 ìdájí ní àkójọpọ̀ ikọ̀ ọlọ́pàá ológun àti DSS ti gba gbogbo igun ojúnà bí wọ́n ti dí gbogbo agbègbè tí ó já sí ẹkùn ìṣèjọba mẹ́tẹ̀ẹ̀ta 3 Arms Zone. Bákan náà lọ́mọṣorí ní Eagle Square, Federal Secretariat àti àyíká ilé ìgbìmọ̀ tí àwọn ọlọ́pàá dúró wámúwámú láti dènà ìkórajọ àwọn olùfẹ̀hónúhàn. Sowore tí ohùn rẹ̀ ń lọ sókè lálálá dúró lórí ẹsẹ̀ rẹ̀ lórí ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ojúṣe ìjọba. Bí ó ti ní ìfẹ̀hónúhàn yìí ni àwọn fi ń pe àkíyèsí ìjọba sí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àìbọ̀wọ̀ fún òfin blatant disregard for the rule of law. Síwájú àkókò yìí ni Sowore ti ń fi ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ṣe ìkórajọ fún ìfẹ̀hónúhàn bí ó ti tẹnumọ́ wípé ìkórajọ oníwọ́rọ́wọ́ jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin, ṣùgbọ́n àwọn agbófinró fi ìbẹ̀rù wọn hàn wípé ó ṣeéṣe kí ìgbésẹ̀ yìí yọrí sí ìdàrúdàpọ̀ ní àwọn agbègbè ìjọba tí ó ṣe kókó. Ìdí nìyí tí wọ́n fi ń yin tajútajú fi tú wọn ká ní àwọn agbègbè tí wọ́n gbégi dí. Ìgbésẹ̀ tí ó dá họ́wùhọ́wù sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti ń gbáradì àti ré ègún Jeans ọdún 12 tí kò ti sí ohun tí ó jọ ayẹyẹ ìkàwégboyè convocation ní iléèwé gbogbonìṣe Rufus Giwa ní ìlú Ọ̀wọ̀. Giwa iléèwé Rector Ọlọ́runwà Adégún ni ó ṣe àfihàn yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá. Èyí ni àpapọ̀ ìkẹ́kọ̀ọ́gboyè ẹ̀kejìlá títí dórí ìkẹtàlélógún tí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta nínú ọgbà iléèwé Adégún ní ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè tí ó gbẹ̀yìn ni ó wáyé ní ọdún 2013. Nígbà tí àsìkò tó fún ìkẹtàlá ni oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òun gba iṣẹ́ ní ọdún 2023. Àkókò yìí ni ìṣòro pọ̀ fún iléèwé yìí kí ọ̀gbẹ́ni gómìnà tó wá dé. Owó oṣù 14 ní iléèwé jẹ àwọn òṣìṣẹ́ láìsí ìrètí lórí bí owó yìí yóò ṣe di sísan. Ìṣòro yìí pọ̀ débi wípé ó ti ń kó bá ètò ìwé kíkà. Ṣùgbọ́n pẹ̀lú ìgbìyànjú gómìnà, iléèwé ti padà sórí ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gbẹ́ni tí ó fi ara rẹ̀ jẹ oyè Obi of Lagos Chibuike Azubike tí ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú nínú oṣù kẹsàn-án ní ìpínlẹ̀ Èkó lórí ayédèrú ètò tí wọ́n ṣe ti tọrọ àforíjì lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó àti ọba ìlú Èkó. Azubike gbèrò àti ṣe ọdún iṣu tuntun nínú oṣù kẹsàn-án ní ìpínlẹ̀ Èkó. Wọ́n bu ẹnu àtẹ́ lù ú fún ìgbìyànjú rẹ̀ àti ṣe àfihàn àṣà ilẹ̀ Ìgbò ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Nínú àfihàn àtẹ̀jáde ojútáyé tí ó ṣe sínú ìwé ìròyìn olójoojúmọ́ ni Azubike ti tọrọ àforíjì fún ìgbésẹ̀ rẹ̀ bí ó ti ṣèlérí wípé irú rẹ̀ kò ní ṣọmọ lọ́wọ́ rẹ̀ mọ́.
Ó fi kún un wípé gbogbo ìgbésẹ̀ rẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ti òṣèlú, òun lòun rò ó lọ́kàn ara òun àti dáwọ́lé èyí yàtọ̀ sí àhesọ tí àwọn kan ń gbé pòyẹnu wípé àrékérekè òṣèlú ni. Ó ní òun kì í ṣe olóṣèlú, bí òun bá sì ní lọ́kàn àti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú lọ́jọ́ iwájú, ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) lòun á darapọ̀ mọ́ láti rí i dájú wípé ìpínlẹ̀ Èkó ń tẹ̀síwájú nínú àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ wọn ya wọ bárékè ológun ní ìjọba ìbílẹ̀ Ọjọ́, ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì yìnbọn pa alápatà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ridwan. Ìwádìí sọ di mímọ̀ wípé ìkọlù yìí wáyé láàrin aago 8 òwúrọ̀ láàrin ọjà Màmí, apá kan bárékè ológun. Ìròyìn jábọ̀ wípé àwọn aṣekúpani tí wọ́n tó 4 níye yìí wọ inú ọjà bẹ̀rẹ̀ sí yìnbọn, èyí ló mú èrò ọjà túká. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé àwọn agbébọn yìí mórí lé ibi ìpàtẹ Ridwan, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ fún un ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀kan lára àwọn ọlọ́jà tí ó pe ara rẹ̀ ní Ìyá Blessing ní àwọn ṣẹ̀ṣẹ̀ ń pàtẹ ọjà làwọn gbúròó ìbọn. Olúkúlùkù fi ọjà rẹ̀ sílẹ̀ sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ká tó wí ká tó fọ̀, àwọn agbébọn tí wọ́n wọ ìbòjú mórí lé ibi Ridwan ti ń ta ẹran, yìnbọn fún un kí wọ́n tó júbà ìhòòrò. Nígbà tí gbogbo wọn máa fi padà sọ́jà ni wọ́n bá Ridwan nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹlòmíràn tí ọ̀rọ̀ ṣojú rẹ̀ ní ìsọ̀ Ridwan súnmọ́ ibi tí àwọn agbébọn yìí bá wọlé. Ìdí nìyí tí Ridwan kò fi rí ààyè àti sá tí wọ́n fi ríbi pa á. Gbogbo akitiyan àti dóòlà ẹ̀mí rẹ̀ ni ó já sí pàbó nítorí ilé ìwòsàn kọ̀ ọ́ nínú bárékè. Àwọn kan tiẹ̀ ń gbé ipò yẹnu wípé àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ó ṣe ìkọlù. Àwọn mọ̀lẹ́bí Ridwan ti sin ní ìlànà mùsùlùmí. Nígbà tí akọ̀ròyìn kàn sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí lórí ìṣẹ̀lẹ̀, ó ní òun kò tíì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀, kò sì sí ẹni wá ṣe àfisùn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní àgọ́ ọlọ́pàá Onírèké tí ó wà lágbègbè ibi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti àwọn ẹ̀ka rẹ̀ yòókù ní ètò ẹ̀kọ́ ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ 4 láti fi yanjú fàákájà tó ń kó bá ẹ̀ka ètò ẹ̀kọ́, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba bá kọ̀ àti ṣe èyí yóò yọrí sí ìgbésẹ̀ òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni NLC àti ẹgbẹ́ wọn yòókù kéde òfin kò sówó kò síṣẹ́ no pay no work látàrí ìfẹ̀hónúhàn ọlọ́sẹ̀ 2 oníkìlọ̀ tó ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ASUU. Lára àwọn ẹgbẹ́ yìí láti rí ASUU, SASANU, NASU, ASUP, ASURI, KOSU, SASANIP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé alápapọ̀ tí ó wáyé ní ìlú Àbújá lánàá, ààrẹ NLC Joe Ajaero ní ẹgbẹ́ ti pinnu àti gbé ìgbésẹ̀ ìṣọ̀kan láti fi fòpin sí ìtàpá sí àdéhùn àti àìbìkítà ìjọba ní gbogbo ìgbà sí ẹ̀ka ètò ẹ̀kọ́. Ajaero ṣàlàyé wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò pẹ̀lú ẹ̀ka ẹgbẹ́ wọn ní iléèwé gíga láti wá ojútùú sí ìṣòro ni àwọn fi pinnu àti ṣiṣẹ́ papọ̀ láti jọ pawọ́pọ̀ wá ojútùú sí ìṣòro àtọdúnmọ́dún. Lára rẹ̀ ni wípé láti ìsìn lọ, ẹgbẹ́ kankan yálà ní iléèwé gíga tàbí ibòmíràn kò ní ìpàdé pẹ̀lú aṣojú ìjọba tí kò ní àṣẹ àti ṣe ìpinnu tí yóò fẹsẹ̀ múlẹ̀. Ó ní àyè àti máa ní ìdúnàdúrà, bu ọwọ́ lu àdéhùn kí a tún máa padà sórí ìdúnàdúrà kò sí mọ́ láíláí. Ìdí nìyí tí àwọn fi fún ìjọba àpapọ̀ ní ọ̀sẹ̀ 4 láti fi parí gbogbo ìdúnàdúrà ní ẹ̀ka ètò ẹ̀kọ́. Bí ìjọba bá wá kọ̀ àti parí ìdúnàdúrà lẹ́yìn ọ̀sẹ̀ 4, àwọn á wá ojútùú sí ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ní òun kò gbèrò rẹ̀ yálà nísìnyí tàbí lọ́jọ́ iwájú láti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ lọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Adélékè tí ó jẹ́ igbákejì alága ìgbìmọ̀ ìpàdé gbogbogbò Convention PDP tún sọ wípé ẹgbẹ́ yìí yóò borí ìṣòro rẹ̀ pẹ̀lú àlékún agbára. Gómìnà tí ó sọ̀rọ̀ níbi ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ PDP tún ní gbogbo ìṣòro ni yóò níyanjú kí ìpàdé gbogbogbò lè lọ nírọ̀rùn. Gẹ́gẹ́ bí àlàyé Adélékè,
ó ní àwọn kan lè ti máa rò wípé òun ti ń gbèrò àti darapọ̀ mọ́ APC nítorí òun ní ọ̀rẹ́ púpọ̀ níbẹ̀ tàbí nítorí òun máa ń kópa níbi ayẹyẹ wọn. Olóye ènìyàn ni òun jẹ́. Bí òun bá ní ọ̀rẹ́ láàrin APC tí wọ́n sì pe òun sí ibi ìgbéyàwó tàbí ayẹyẹ mìíràn, òun á lọ. Èyí kò túmọ̀ sí wípé òun ti ń darapọ̀ mọ́ APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump, tí àwọn kan ṣe àpèjúwe rẹ̀ ní political wrecking ball pẹ̀lú ìṣọwọ́darí rẹ̀ tí kò bágbà mu, unorthodox style, ni ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ilé wíwó ní ilé agbára White House. Àwọn òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí wó apá kan ilé ìjọba lánàá Ọjọ́ Ajé bí ó ti ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú $210 mílíọ̀nù $250 million owó níná. Ọkọ̀ tó ń wú ilé ti wó apá kan gẹ́gẹ́ bí akọ̀ròyìn AFP ṣe jábọ̀ láti ibi ìṣẹ̀lẹ̀. Trump láti ẹgbẹ́ òṣèlú Republican sọ níbi ìgbàlejò àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù baseball láti college ní ilé agbára lánàá wípé iṣẹ́ ti ń bẹ̀rẹ̀ ní apá kan ilé ìjọba tí wọn yóò máa gbọ́ nípa rẹ̀ lóòrèkóòrè. Ó ní iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu láti kọ́ bọ́ọ̀lùmù ńlá tuntun tí yóò rẹwà débi wípé yóò rẹwà ju bí wọ́n ti lérò lọ bí wọ́n bá máa fi parí iṣẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kò ní lè tẹ̀síwájú àti díje ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ friendlies tako Venezuela àti Colombia ní US lóṣù tó ń bọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbèrò rẹ̀ tẹ́lẹ̀. Orísun ìròyìn láti NFF ni ó ṣe àfihàn yìí fún ESPN. Kò tíì ju oṣù kan tí NFF kéde wípé Super Eagles yóò wàkò pẹ̀lú Colombia àti Citi Field ní New York ní ọjọ́ 18 oṣù kọkànlá àti Venezuela ní Shell Energy Stadium ní Houston ní ọjọ́ 14 oṣù kọkànlá. Ṣùgbọ́n lẹ́yìn playoff Super Eagles níbi tí wọ́n ti gbo ewúro sójú Benin Republic ní ọ̀sẹ̀ tí ó kọjá pẹ̀lú 4-0 ni wọ́n fi ní ìdíje wọ̀nyí kò lè wáyé mọ́ kí wọ́n lè ráàyè gbájúmọ́ àwọn ìdíje playoff qualification yòókù. Níbi ìdíje yìí ní Nigeria àti Cameroon, DR Congo àti Gabon. Ẹni bá jáwé olúborí ni yóò lọ ṣe aṣojú Áfíríkà ní Intercontinental Playoffs. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.